òkú agbọ́ ti kú yọ àwọn ọmọ ẹ ló máa ṣe rádaràda ló tẹ̀lé máa ń sunkún báyìí pé victim ni. àdá tó bá rò pé bóyá o lẹ́yìn obìnrin wa máa gbé lẹ́yìn kó stop rubbish. rubbish wo làkọ́ bí Adéṣẹwà ń ṣe orí burúkú àgbákò àwáyé má ṣe rere wo làkọ́ bí ẹ ń ṣe ní Adéṣẹwà àtàwọn ọmọ tó tara ẹ jáde. You know she was with Iyabo Ojo here. Her son was with Iyabo Ojo. The way Iyabo Ojo lied to DJ Splash that she will turn DJ Splash to superstar. The way Iyabo Ojo lied to her that she will help her to turn her son to superstar. tó ẹ̀yin èèyàn wa wàhálà ti ṣẹlẹ̀ o ogun mà ti wá dé báyìí Lizzy Anjorin ó mà ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú godmother rẹ̀ nígbà kan rí èyí tí gbogbo wa mọ̀ sí Elizabeth Ọbanla. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí gbẹ́nu tán ó kọjá bẹ́ẹ̀ ẹ wá nǹkan fìdílé nítorí ẹ ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fídíò yìí. ṣe rí iṣẹ́ donation yẹn Iyabo Ojo has gone far on that issue of donation but people tend not to pay attention because kò sẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ̀. ókè ẹ jẹ́ kí n rẹ́ yín tán nígbà tí Iyabo Ojo ń sunkún gbà kan pé àwọn kan gbé owó fún òun ní Lagos State kóun wá sùn ṣe mọ̀ pé torí donation ló ṣe jáde tó wá ṣe gbogbo òṣì yẹn ohun owó tó fẹ́ fi ṣe egungun ẹ̀kẹ́ àti eyín ẹ̀ ń tàìmì ẹ̀ rí pé kò tí ì ṣe yín gbà ẹ̀ ẹ bèè lọ́wọ́ ẹ̀ pé owó tó parọ́ mọ́ Lagos State pọ́n ní kóun wá san ẹ bèè lọ́wọ́ ẹ̀ pé ibo ló bá ọ̀rọ̀ owó yẹn dé ṣe rántí tó fi ń sunkún tó fi ń kà pé mọ́gẹ́jì nílé òun kìnnìkan ibo ló yanjú owó yẹn sí ó ti sọ ọmọ ẹ̀ di single mother nítorí donation ó ti ṣe ìyẹn lè ṣe Iyabo dúró sílé ọkọ rí so many things láti uncover nípa Iyabo Ojo so many things láti uncover nípa Iyabo Ojo nígbà tó fi parọ́ mọ́ Lagos State pé Lagos State fẹ́ gbowó lọ́wọ́ òun ibo ni Iyabo Ojo ẹ̀ǹdì ọ̀rọ̀ yẹn sí ẹ mọ̀ pé kò jáde ńgbà yẹn fúnra rẹ̀ ló lọ instigate gbogbo wàhálà yẹn ó ń wowó ó fẹ́ san owó ilé ó fẹ́ san house rent láàrin èmi àti yín if you say Iyabo Ojo get job if you say you get business wey she dey do ṣé ó máa sọ ọmọ ẹ̀ di single mother nítorí àti jẹun mo gbọ́. òkú agbọ́ ti kú yọ you are all now crying as if you guys are victims àbí. wọ́n ti ṣe rádaràda tó bá rò pé bóyá o lẹ́mìí ẹ̀ abẹ́ ẹ̀ pò in fact wọ́n á gbọ̀n ẹ̀ tútútú báyìí wọ́n máa gbọ̀n ẹ̀ tútútú. gbogbo ọmọ tó jáde lára ẹ̀ Elizabeth Ọbanla gbogbo ọmọ tó jáde lára ẹ̀ ló máa ṣe rádaràda jáde láyé lójú ẹ̀mí ẹ̀. torí bẹ́ẹ̀ ni bó ṣe lọ sí secondary school ìmí àwa gbé bó ṣe bẹ̀rẹ̀ ẹlòmí àṣà wa gbé bó ṣe ní owó ẹ̀ gan. àkọ́bí ẹ ó ń ṣẹ̀sìn kiri o ò lè gbàkọ́bí ẹ jáde kó o fi yangàn gbogbo ọmọ tó tara ẹ jáde kò sí kankan nu wọn àti yìí tó lórí burúkú tó wà l'Amẹ́ríkà tó mu ti já sí gọ́tà ó ṣe jẹ́ pé ìwọ máa jókòó ìwọ máa wá ẹ̀yin máa ń wádìí báwọn èèyàn ṣe lówó ni torí ẹ fẹ́ gbowó lọ́wọ́ wọn ẹ̀yin ò kí ń wádìí báwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ wọ́n fi ń dolówó olórí burúkú ni ẹ o Ọbanla olórí burúkú gidi ni ẹ ó wá ó ní èmi pè ẹ́ lálákìsà ṣáláṣọ ni ẹ ni ó mọ̀ wípé ìran alákìsà ni ẹ how old are you ọmọ 50 years péré ni ẹ ọdún méjì péré ló gbà lọ́wọ́ mi wo bó ṣe dìdàkudà wo bó ṣe ṣorí burúkú nínú ayé wo bó ṣe ń ṣẹ̀sìn so ẹ̀yin máa jókòó ẹ̀yin máa wá sọ ìtàn béèyàn kan ṣe lówó ẹ̀ so mo dẹ̀ ti fi ẹ̀lẹ̀ gbogbo ṣó tó ṣe mo sì ń bọ̀ bọ̀ kò ń ṣe ni gbogbo ṣó tó ṣe yẹn tí n bá ti dojú kọ ẹ̀ tiẹ̀ ti ta tọmọtọ ìwọ náà mọ̀ mí tepe dẹni tadabi ìwọ mo fẹ́ kó fún mi enough material ni torí bó ṣe máa ń mo believe pé bóyá o tiẹ̀ láṣìírí kan lọ́wọ́ pẹ̀lú ẹ̀rí oyè gbogbo ṣó ẹ̀ ni mo bẹ́ẹ̀ gé pamọ́ ẹ̀mí à ń fẹ́ ẹ̀ bọ́ wàá tọrọ kú ikú gan ò ní yá wá fún ẹ wọ́n máa ráre kú ni táwọn ọmọ ẹ máa ráre kú lójú ẹ̀mí ẹ̀ how will you ẹ̀yin àgbàlagbà ẹ dẹ̀ jókòó tẹ́ bá ti rí ọmọ kan tó jogo ìdílé kan ẹ dẹ̀ team up Ọbanla ìwọ náà wò gbẹ̀yìn ẹ lójú gọ́tà ṣé rí nǹkan tó ń ṣe yìí
ẹ máa rò pé nítorí pé ó jẹ́ Lizzy kò ń ṣe nítorí ó jẹ́ Lizzy o gbogbo ibi tẹ́ ti ń ṣiṣẹ́ irú àwọn olórí burúkú yìí ti train àwọn èèyàn against yín ẹ máa gbọ́ ẹ máa gbọ́. gbogbo nǹkan la máa fi bẹ́ẹ̀ pò. sórí ẹ̀mí kan wàá wò pé báwo lélẹ̀. gbogbo nǹkan rẹ̀ ìgbà tẹ́mi náà wá ń fi oògùn àti èpè àti àfọ̀ṣẹ́ bá yín pò ń sìn so why you guys crying. ẹ máa wà àwọn olórí burúkú awáyé má ṣe àti Ìyábọ̀ Òjó imagine nígbà tí Ìyábọ̀ Òjó táwọn ọmọ ẹ mu cocaine kiri tọmọ ẹ mu drugs kiri torí ọmọ Ìyábọ̀ Òjó imagine kí wá jókòó kémi náà wá ní mo fẹ́ máa túdí àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ á jẹ sọ́nà bàbá ẹ̀yà àtẹ̀yẹ olórí burúkú bóyá third born or fourth born torí ẹ̀ dàbí pósí Macaulay yẹn màá nǹkan tó bá kúkú sọ ni màá fi ṣe ṣòfò ó kúkú mọ̀ mí ó mọ̀ mí èmi ò ń ṣe ṣòfò èmi ò ń búyàn èmi ò ń lọ fún yàn wọ́n ti kó bó ọ̀pọ̀lọpọ̀ glorious children wọ́n dẹ̀ bí titi wọn mo ń bọ̀ wá Kobo Adéṣẹwà ní gidi gangan ìwọ́kẹ̀ àwọn ọmọ ẹ máa commit suicide lójú ẹ̀mí ẹni kó tó jáde láyé Elizabeth Adéọlá Ọbánlá àti wọ́ àti Ìyábọ̀ Alice Òjó àtàwọn tẹ́ ń gbèjà àtàwọn tó ń gbèjà yín gbogbo ọmọ tó jáde lára ẹ̀yin ẹni bí ẹ̀yin blackmailers ẹ̀yin awáyé má ṣe rere ẹ̀yin tẹ́ pọ́ ọmọ ọlọ́mọ òṣèyìn tẹ́ bá ti rí yìí tó ga nínú àwọn ọmọ ọlọ́mọ ẹ kọ̀ wò pé kẹ́ ẹ mú wálẹ̀ Ọbánlá bó o bá bí gbọmọ táwọn ọmọ ẹ bí gbọmọ àtọmọ àtàwọn ọmọ ẹ ló máa kọmítì sùn ẹ̀mí ẹ kó tó ráre jáde láyé bí gbogbo ọmọ tó jáde lára ayé ẹ bí ò ṣe jẹ́ nǹkan kan nínú ayé bí gbogbo àwọn ọmọ ẹ ṣe máa ráre jáde láyé lójú ẹ̀mí ẹ nìyẹn Elizabeth Adéọlá Ọbánlá ẹ máa gbọ́. àwa mẹ́rin péré just four torí a máa dẹ̀ máa ṣe àdẹ́tù máa promote program a máa promote ẹ̀ ni o ò ní ẹ̀mí ẹ̀ o ò tí ì tó bẹ́ẹ̀ wá àyù kí ló ṣe é kí ló ṣe é o ò tó bẹ́ẹ̀. ṣé mo dẹ̀ ti tó bẹ́ẹ̀ báyìí. kí ló ṣe é o ò tó bẹ́ẹ̀ torí náà kó stop gbogbo nonsense yẹn. Ògún ló máa fẹ́ jẹ́ ẹwẹ̀ tọmọtọmọ ẹ̀. They are not gang fighting. They are gang innocent children. They are gang innocent children. And there are many. There is difference between gang fighting. Gang fighting is when two people are fighting. But situation whereby they gang up to lie against innocent children. I mean children that they are on their own. Àwọn ọmọ tí ò ta sí wọn. Àwọn ọmọ tó ń ṣe tí wọ́n jẹ́jẹ́. Ẹ má gbàgbé pé wọ́n ti wá tọrọ owó ọ̀kadà lọ́wọ́ mi lábẹ́ Gistlover o. Ẹ̀mí wàá kéwọ̀n ẹ̀. Dọ̀kásì ló máa ń sọ bẹ́ẹ̀. Ìyànpọ̀ náà ló sọ fún mi. Wáké Adéṣẹwà ọmọ ẹ̀ á sun ẹkún kíkorò á sun ẹ̀jẹ̀. Ẹ̀yin lẹ máa lọ tọ́jà. Ẹ̀yin lẹ tún máa sunkún. 500,000 ó lọ ńlẹ̀ kodowó. Eléyìí pọ̀ ṣẹ́tí mọ̀ǹchẹ̀. Sórí àkí ó ní ohun tá a máa ń dá sí ṣùgbọ́n tá a bá dá sí nǹkan tá a bá tẹ́. Àwọn ṣó wọn pọ̀ Ìyábọ̀ Dọ̀kásì Ọbánlá gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lábẹ́lẹ̀. I Google Naira Marley and Juma Jukes network ọmọ Naira no be mate o ṣé Juma Jukes yẹn jẹ́ èèyàn ìjọ ò nìyẹn jáde èyí ìyá bírùn èyí tó ń datọ́ ìyá bírùn yẹn ẹ ṣe máa fi Naira Marley tí ò bá sí Ìyábọ̀ Òjó tó máa sunkún àwọn ọmọ ẹ mọ Naira Marley ló ń control gbogbo àwọn youth náà as at the time tí Ìyábọ̀ Òjó lọ attack ẹ Ìyábọ̀ Òjó dẹ̀ mọ́mọ́ lọ ṣèkà fún Naira Marley ni torí pé bí Naira Marley ṣe dó ọmọ ẹ ó believe pé kó fẹ́ ọmọ òun ó dá pé Ìyábọ̀ Òjó mọ̀ pé Naira ti bímọ tẹ́lẹ̀ you know allegedly o so believe pé kóun bá yé Naira Marley jẹ́ kóun fi tún ti abirùn tó ń datọ́ yẹn ta ló ń jẹ́ nǹkan èròjà màlà jùmájú aṣáwá júùsì àbíkílẹ̀ ń pè. ẹ wò góòdì líìsì náà nírú ẹ gbogbo àwọn oníjúẹrì tán bá wo ṣó ẹ tán wọn wá ya fọ́tò ẹ àsẹǹdì ẹ sóyìnbó mo tiẹ̀ tún ní nǹkan tó tún wọ̀ èmi tó ti sẹ́ǹdì yẹn náà èmi tó ti sẹ́ǹdì àwọn píkṣọ ẹ̀kan mo ti sẹ́ǹdì ẹ sóyìnbó àwọn ọjà yẹn ń bọ̀ lọ́nà àwọn kọ́pì ẹ̀ àfi ń ra nǹkan ni àwọn àfi píkṣà lọ àfi ń pawó ni tá a bá bọ́ọ̀sà ká sọ pé àwọn àpawó lára líìsì irọ́ la pa àwọn jẹun lára ẹ̀ gan owó lèmi ń jẹ lára ẹ̀ àwọn èèyàn po
mo ti pawó dànù ó mọ̀ pé lálùbáríkà lára ẹ̀ káwọn èèyàn bá àlùbáríkà rẹ̀ dànù kò sí báwọn èèyàn ṣe ní wọn ṣe ní nva. ó fẹ́ sọ fún wa ìdí tí Ìyábọ̀ Òjó ṣe fẹ́ kú. kọ́ máa nva wọn ṣe ní nva ó gbé jewelry 4 million sọ̀run. Point of correction, 40 million, not 4 million. 40M. Hello ni gram. Hello, how many grams? So what nínú 4 million? Hello ni gram, you see 160, 170. Divided by 4 million.